ẹ̀yin olórin ẹ̀mí ẹgbẹ́ mi ohun tẹ́ ṣe fún Omije yìí ó mà kù díẹ̀ káàtó èmi ò fẹ́ bẹ́ẹ̀ ó dùn mí gan ó dùn mí kò sí ohun tó lè ṣẹlẹ̀ ó yẹ kẹ́ ẹ ro ìfẹ́ ọjọ́ kan ó yẹ kẹ́ ẹ ro àjọrìn ọjọ́ kan ó yẹ kẹ́ ẹ ro máikrófóònù tá a jọ ń gbé máikrófóònù tá a bá tún pàdé ní ministration pàápàá lo máikrófóònù wà á tún gbà á ó yẹ kẹ́ ẹ ro ìfẹ́ ọjọ́ kan ibikíbi tí mọ̀lẹ́bí ìbá máa kó wa lọ ó yẹ kẹ́ sọ wípé a ti rẹ́dì a máa débẹ̀ tábà ní ta ni ò yẹ kó lọ ọ̀dọ̀ Omije èmi ni ṣùgbọ́n mi ò ro ibi ènìyàn ire ènìyàn ni mo máa ń rò lọ́jọ́ ayé mi bá a ṣe rán mi ní tèmi ni ire ni mo máa ń rò Omije Ojumi lọ́jọ́ ayé ẹ̀ ó ti kú báyìí ó wò mí mi ò rí a pàdé lẹ́ẹ̀mejì a pàdé nígbà tí Dáre Melody tí ìyàwó wọn ṣaláìsí àti ọ̀dọ̀ àwọn Táyé Adégbòdù ní ibi báyìí ní stúdíò wọn nígbà táwọn Adégbòdù ṣe nǹkan gbogbo wa pàdé lẹ̀ adẹ̀yọ̀ mọ́ra wa agba nọ́mbà ara wa èmi wa máa ń sẹ́ndì prayer ẹ mọ̀ èmi gbogbo prayer tí mo máa ń sẹ́ndì láàárọ̀ yẹn mo bá ń sẹ́ndì ẹ̀ sí ìgbóyà bó ṣe bá mi blọ́ọ̀kì nìyẹn ó bá blọ́ọ̀kì mi mo bá rẹ́rìn pé bóyá prayer lèmi ní tèmi máa ń sẹ́ndì wòlíì lèmi olórin lèmi ohun tí mo lè fi máa ràn yín lọ́wọ́ ní sáàmù tí mo máa ń sẹ́ndì ẹ̀ lọ́ọ̀ka ìgbà tó ti blọ́ọ̀kì mi èmi bá mójú mi kúrò lọ́rùn mo bá ní ṣe tèmi lọ nìyẹn ìgbà tó ṣe ìpè yìí pé mi ó korúkọ gbogbo àwọn Ọlọ́run bàbá mi bàbá alátorí Babalọ́lá ó yọ bàbá Mósè kúrò ńbẹ̀ mo wá wò pé ó mà lágbára o ẹni tó di wòlíì àkọ́kọ́ ní Áfíríkà Saint Moses Orímọládé ni wòlíì àkọ́kọ́ ní Áfíríkà yìí kò sí olórin kan tó o bá kọ́kọ́ fẹ́ kíyàn wípé ẹni àkọ́kọ́ tó o fẹ́ kí Saint Moses Orímọládé ni after Saint Moses Orímọládé ni Babalọ́lá after Babalọ́lá ni Ọ̀ṣọ́fà bọ́n ṣe ń torí kò sí ẹnìkan tó yẹ kó o gbé ga ju Saint Moses Orímọládé lọ ó kọ́ ni yẹn mo wò ó báyìí pé o fi ẹni tó ní ìgbàgbọ́ gangan sí ẹni tó mu wá mo ka sára mo wò pé ọjọ́ kíjọ́ tèmi àti ẹ̀ bá ríra máa sọ fún orin yẹn kù díẹ̀ káàtó lọ́dọ̀ èmi torí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ Saint Moses Orímọládé ò kéré nínú ayé tó o bá fẹ́ dárúkọ àwọn wòlíì ẹni àkọ́kọ́ tó yẹ kó o kọ́kọ́ dárúkọ ìpè nìyẹn ẹni tó fi ìpè àgbáyé Áfíríkà hàn the first prophet in Africa ẹni tó fi rán gangan ló yọ kúrò yẹn ìpè tó ń kọ ìpè lẹ́yìn ló ìkù gbogbo àwọn ìpè yẹn bàbá Mósè gangan lọ́nà lẹ́yìn èmi gbójú tí mo bá rò yẹn tó blọọkù mi kò fi bàbá Mósè ẹni tí ò bá ti recognize bàbá Mósè mi àti ẹ̀ á lè rẹ bẹ́ẹ̀ ni mo sọ tèmi yé mi tí mo fi sọ bẹ́ẹ̀ ìyẹn gan ti tó lọ́tọ̀ kí n má bẹ́ẹ̀ ṣe pọ̀ ṣùgbọ́n mo kà sára mo ti wà ní Goma èmi ni head of Goma Limosho zone 2 Omije kú ṣé kí n kọ́kọ́ ro ó ti gbá mi blọ́ọ̀kì náà ó ti rò bí àwọn ti arrive jù mí lọ kí n má débẹ̀ kémi náà ní mi ò lọ torí èmi àti ẹ̀ ṣùgbọ́n rárá àrán mi bẹ́ẹ̀ mo mọ́wọ́ mi mo lọ torí the last respect nìyẹn òkú ni wọ́n ń pè kì í ṣàlàyé mọ́ àlàyé lè ṣàtúnṣe bàbá ríra bẹ́ẹ̀ yẹn ó lè fún mi ó lè ní màá bóyá mo ti gbàgbé ni o sista ìmí tí mo máa ṣe bí èmi ṣe máa ń ronú ènìyàn nìyẹn pé bóyá ó ṣe mistake rẹ̀ èmi máa lọ mo fún ẹ ní rísì tí ò yẹ kẹ́mi lọ ni o ṣùgbọ́n mo débẹ̀ mo mọ̀ọ́mọ̀ sọ yìí síta kó wò pé bó ṣe rí sí èmi ẹni tó ti gbá blọ́ọ̀kì lójú ayé kẹ́mi ṣẹ̀ṣẹ̀ wá lọ bí òkú ẹ̀ ṣùgbọ́n mi ò ṣe bẹ́ẹ̀ mo lọ fún ní respect yẹn mo tún gbé máikrófóònù wọ́n tún wá bí mi tí orí bíbẹ̀ yẹn wọ́n tún ní ìyá Èso Ẹ̀mí ṣe máa kọrin mo ní máa kọrin ibẹ̀ yẹn ló yẹ kí n títí yarí pé mi ò kọ èmi kẹ̀ no mo kọrin mo ṣe tèmi fọlọ́ ẹ jẹ́ ká máa ṣe tiwa fọlọ́ bọ́lọ́rin yẹn ò bá tiẹ̀ dá lójú ayé bí ò bá níwà rere sí wa tán bá ló kú ṣé tiẹ̀ fọlọ́ ro máikrófóònù tájọ ń gbé tá a bá pàdé níta àjọ máa já máikrófóònù gbà mọ́ wa lọ́wọ́ kò sí mọ̀lẹ́bí kankan tó yẹ kó distract yín bàbá aláyọ̀ mo àrólé ìwọ àrólé yìí ni mo ti ń retí bẹ̀ yẹn mo ń retí ẹ̀ bẹ̀ yẹn mo tún ṣàtì àrólé sòdí sí bẹ̀ yẹn gbogbo yín pátá ẹ wá ní àwọn ẹ ti ra kásikẹ́ẹ̀tì jọ ọ́ lọ́sẹ̀ ẹ ìbọ̀ fún wọn before kẹ́ tó lọ ra kásikẹ́ẹ̀tì yẹn bọ̀ mo gbọ́ wípé wọ́n ti ẹ̀gbọ́n ẹ̀ kan wà láàrin yín bí tẹ́ ti ṣe bọ̀ ó ti yájú òkúkú níjọ́ wo ẹ ti ń plan mo bá ṣe máa sí níjọ́ mélòó ẹ dẹ̀ mọ̀ wípé celebrity náà ní náà ṣọ́kú ọ̀fọ̀ bẹ́ẹ̀ yẹn náà ní 50 going to 50 ó dẹ̀ bímọ kì í ṣòkú ọ̀fọ̀ náà ẹni tí ò bímọ tí ò lọ́mọ tí ò lọ́kọ lòkú ọ̀fọ̀ ẹni bá ti bímọ sáyé ìṣòkú ọ̀fọ̀ my friend tó bá bímọ tó lọ́kọ tó dẹ̀ ní ẹ̀ tó ti ní ọ̀dọ́ bí ó níyà àdónù bọ̀ èkì ìtì orí kankan ṣe sílẹ̀ ó nípa orin ẹ̀ ó ṣiṣẹ́ ìwòsàn ó tú ènìyàn sílẹ̀ ìpa yẹn wà ń bẹ̀ kì í ṣe tọ́jú orí ènìyàn gùn ní kókó ohun tó o bá gbé
ṣe tí ọwọ́ rẹ rí ní ṣíṣe fi agbára ṣe èyí tó ṣe tó nípa yẹn la máa ròyìn ok ó ti lóhùn òfin gbámọ́ èyí tó ti fílẹ̀ ní ìsìn ó ń gbọ́ ṣe wá ròyìn ìpàápàá ẹni tó kọ kí lorúkọ yìí kí lorúkọ brọ́dà yìí Ọlọ́run bàbá lọ́lá ẹjọ́ ẹ korúkọ ẹ̀ fún Èlíjà kọ́dé Èlíjà ẹ̀yin àti Omije Ojumi ni mo máa rí 247 èmi ò rí yín ní alẹ́ artist night èmi ò rí yín bẹ́ẹ̀ kò yẹ kí nǹkan kan lè yà yín bẹ́ẹ̀ yẹn bí gbogbo ẹ̀ bá ti náwó mo rí bẹ́ẹ̀ lọ Ìlọrin o mo rí yín ní Ìlọrin èyí tó wá jẹ́ Èkó kí ló dé tẹ̀ wá sẹ́kọ̀ọ́ ó yẹ kí gbogbo wa wà ń bẹ̀ bí gbogbo àwọn mọ̀lẹ́bí bá múnú bí yín ẹ̀yin ò ní bínú ẹ̀ máa wo ìfẹ́ ọjọ́ kan èmi àti Bunmi ti go àti nífẹ̀ẹ́ ara wa jù ó yẹ kẹ́ lè ṣe yẹn tán kò yẹ kẹ́ bínú tán àwọn olórin ẹ̀yin olórin kan kí lorúkọ bàbá yìí náà ń jẹ́ gbogbo èyí tẹ́ ṣẹ́ tá àṣà rí níbẹ̀ yẹn ó dùn mí pẹ́ wá èmi ò fẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká practice orin tá à ń kọ nínú ìwà àti ìṣe kan máa rí wa gẹ́gẹ́ bí olórin lásán olórin tí ìwà rẹ̀ ò nítumọ̀ orin tá à ń kọ báyìí ó ti tako ìwà tá à ń wù kò yẹ kó rí bẹ́ẹ̀ yálà ń kọrin ẹ̀mí ẹ̀ ń sọwọ́ Ọlọ́run kalẹ̀ nífẹ̀ẹ́ dénú èèyàn kú ẹni tá à ní rí mọ́ kò sí mọ̀lẹ́bí kan bá tiẹ̀ múnú bí yín ẹ̀ la agba gbogbo ẹ̀ mọ́ra ẹ má wọrí àwa ṣe last respect fún ẹ̀dá àárẹ̀ lọ́mọ yanjú wàhálà wa lẹ́yìn ìgbà bá parí ẹ jọ̀ọ́ ó dùn mí o ó dùn mí o ó dùn mí o ó dùn mí ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mọ́ torí àwọn míì by the way tá a bá fẹ́ tí orú nǹkan báyìí mo mọ̀ pé gbogbo a máa dàgbà máa dògbò àní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ikú ọ̀wọ́wọ́ láàrin àwọn olórin Ọlọ́run máa bá wa dáwọ́ ẹ̀ dúró bọ̀ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ bóyá kọ̀lí ti wa ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sílé wọn ẹ dẹ̀ jẹ́ ká ní sùúrù àwọn mọ̀lẹ́bí ló kọ́kọ́ máa ń decide kí ó tó kan ọ̀rẹ́ mọ̀lẹ́bí ló máa decide nígbà tí wọ́n bá ti decide wọn tán gbé jáde làwa ṣe máa support wọn mọ̀ ṣe ń ṣayé nìyẹn àwa kọ́ la máa ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ torí pé a nífẹ̀ẹ́ rẹ̀ a ò ní ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ẹ jẹ́ kán jókòó ẹ jẹ́ kán gbá final shape ẹ jẹ́ kán ṣe ètò wọn ókè ibi tá a ṣe dé àwọn gan ló ní right láti kọ́ wa mọ̀lẹ́bí ló máa kọ́ àwa ọ̀rẹ́ àwa kọ́ la tún máa lọ kọ́ mọ̀lẹ́bí kò ní kì í kò jẹ́ bàbá àtọmọ kọ́ wà ní ààlà mọ̀lẹ́bí ló ní right láti kọ́ wa ẹ̀yin colleagues o àti mọ́jọ́ o àti ṣe final ṣe o ọjọ́ bàdí la fi sí o ọjọ́ yẹn làwa ṣe máa lọ ṣe fẹ́ẹ̀sì lẹ́yìn yẹn làṣẹ bá fẹ́ mú káàpù whatever tá a bá fẹ́ ṣe láṣẹ máa mú ọ̀dà fún ọkọ mi láṣẹ máa mú gbogbo tá a bá fẹ́ ṣe láṣẹ máa fún ní full support kì í ṣe pé àkọ́kọ́ lọ ṣe ń tiwa àwọn mọ̀lẹ́bí á wá gbèsè nǹkan yẹn mo mọ̀ pé nǹkan tó ń dùn yín nìyẹn torí mo ti gbọ́ ogun ẹ̀ wọ́n lọ ti ra kásikẹ̀tì wọ́n ti fọ́ olórin lówó wọ́n ti ṣe everything wọ́n wá ní kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ má bínú àwa la jẹ̀bi àwa ni bá a ṣe máa wí nìyẹn wọ́n ní bọ̀dá rẹ̀ kan wá wà ń bẹ̀ nígbà tẹ́ ń ṣe nǹkan yìí bọ̀dá yẹn dẹ̀ fọwọ́ sí o ṣùgbọ́n àwọn yín náà wọ́n ní bọ̀dá báwo ló ṣe jẹ́ kíní ti yájú eléyìí lòun ò sílé èyí lòun ò sílé jẹ́ kí gbogbo wọn pàdé ẹ jẹ́ fún ní dàkú díẹ̀ kò tí ì pẹ́ jù náà kò tí ì pẹ́ jù náà àti ọ̀dì 8 àtọ̀dì 21 àtọ̀dì 28 kò tí ì pẹ́ jù láìsẹni tó bá wà nínú ẹgbẹ́ láìsẹ pé déètì yẹn làwọn ẹgbẹ́ fún wípé wọ́n gbọ́dọ̀ wọlé tí ìbá jẹ́ pé èèyàn bìlọ́ǹgì pé déètì yìí ò gbọ́dọ̀ yẹ o ẹ jọ̀ọ́ àwọn olórin ẹ̀mí gbogbo àhesọ ọ̀rọ̀ gbogbo nǹkan ẹ jẹ́ ká kására ẹ jẹ́ ká ṣàtúnṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tá a jẹ́ wòlíì nídajì gbogbo wa tá à ń kọ́ ní ẹ̀mí yẹn o ṣáláyọ̀ ni ò ṣe wòlíì ṣé ká ní gbogbo wa la ní ìpè sórí o gbogbo olórin ẹ̀mí ẹ̀bùn ẹ̀mí tó rò bó onítòfí kọ́ ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ ni o a nípè lórí ẹ má jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ wa bàjẹ́ torí ọ̀rẹ́ ọ̀ torí afẹ́ sóore ẹ jẹ́ ká fọgbọ́n sóore tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ jẹ́ kí àwọn mọ̀lẹ́bí decide tán eléyìí kọ́ wa lọ́gbọ́n torí ìmí tó ń bọ̀ àwọn olórin ẹ̀mí ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká máa gbéra wa nígbọ̀wọ́ Bunmi Akinnaanu pẹ̀lú gbogbo iṣẹ́ tó ṣe pẹ̀lú bóun náà ṣe ó máa ń jáde o bọ̀ ó kù díẹ̀ káàtó tí mo tá a fi sán fún yín àwa gómà ṣe tiwa o àwa gómà ṣe tiwa gbogbo gómà ló wà níbẹ̀ ní artist night yẹn a ṣe tiwa ṣùgbọ́n gbogbo ẹ̀yin kan wà tó jẹ́ pé ẹ̀ sí nínú gómà bí níbi ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ báyìí gómà náà máa rajú ẹ̀ mọ́ níbo làwọn gómà yẹn wà níbo làwọn gómà yẹn wà kò sí nínú gómà lójú ayé ẹ̀ o kò nípa sí gómà o kò dáwọ́ wọn wá àwọn ti dàgbà ju gómà lọ ṣùgbọ́n bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ báyìí àwọn olórin ẹ̀mí náà máa béèrè olórin ẹ̀mí kan wọ́n wọra wọn ẹni tí ó dẹ̀jẹ̀ kò wá mítì wọn làwọn ti dàgbà ju mítì lọ gómà náà máa rájú ẹ̀ mọ́ gómà náà máa rájú ẹ̀ mọ́ ẹ jọ àwọn gómà náà máa tí ì bá ṣe dadi ọláìwọlá fọlá tí ń sìn ṣé tí gbogbo wa bá wá pa kí gbogbo wa pa lọ́wọ́ kó ní kálukú má dìde báwo ni bá ṣe rí
àti olórin goma àti gbogbo wa sí màá àti everybody wá pẹ̀yìn dà ṣé ó máa dáa bẹ́ẹ̀ ṣé àfidẹ́ tún gbé microphone wà á níyì mọ́ ẹ jẹ́ ká máa rò ó báwo la ṣe ń ṣe síra wa àyàwó sáà láàfin orin jèrè ọkàn orin yẹn ṣé wọ́n tó fi jèrè ọkàn ọ̀rẹ́ rẹ